2009 mo ti wà lọ́gbà ẹ̀wọ̀n. Wọ́n pààyàn bẹ́ẹ̀ ni pé wúrẹ́ ni. Fóònù wọn ó ju eléyìí lọ. À ń pé máa nǹkan ní àkọ́bí èṣù ó dájú tán ráúráú ní ayé. Ó ní ṣó ti jẹ́wọ́, wọ́n ní kò jẹ́wọ́, ṣó ti jẹ́wọ́, kò jẹ́wọ́, ó fa kéṣù lọ ni. Mo wà shock, èmi náà pè next. The judge is a very strong man and wicked man. In tí wọ́n kà sí mi létí, mò ń gbọ́ for the first time nígbèsí ilé ayé mi. Ẹni yẹn ló ń fẹ́ Mojí Ọláìyá tó dolóògbé. Ó pàyàwó ẹ̀ nílùú òyìnbó láti ilé ẹran. Wọ́n jẹ́ lọ́jọ́ méjì. Ó di court. Láti court to prison. Tope Alabi ó wá sùn yard. Ó wá mẹ́ statement kan níjọ́ yẹn. Gbogbo etí tó ń gbọ́ mi. Inshallah bí tukura lílá. Ẹni rọ́gbà ẹ̀wọ̀n. Ẹni rí wàhálà tó máa gbé lọ́gbà ẹ̀wọ̀n. Ẹ̀wà tí ò lépo, tí ò láta. Ẹ̀wà tó ń pa òkúta ló ń ṣàwà. Wọ́n ń ṣílẹ̀kùn. Wọ́n máa pàṣẹ sábẹ̀lẹ̀kùn báyìí ni. Agolo milk kékeré la fi ń ṣe stove. Aṣọ la fi ń ṣe òwú ta fi ń dáná. Máa bọ́ta lẹ́nu gate báyìí nígbà àwọn ẹ̀gbọ́n mi, àbúrò mi, pẹ̀lú lọ́mọ mi. Mo ní ẹkún ayọ̀ lẹ́kún tẹ̀ ń sùn. Ẹ ti rí ayọ̀ sàlàkìlà. Ẹ mọ̀ pé àbúrò yín, ẹ̀gbọ́n yín kì í ṣe olè. Ó fẹ́ jọ bẹ́ẹ̀ ní pé ẹ̀ẹ̀mejì lẹ lọ sí ọgbà ẹ̀wọ̀n. Ẹ̀ẹ̀mejì ni mẹkáníìkì ni mí tí mo ní ṣọwọ́ tó dáa. So ọmọ mi ti di ọmọ ọlọ́mọ, ìyàwó mi ti di ìyàwó níyàwó. Ohun tí a kò mọwọ́ mẹsẹ̀. Ọmọ mi ti ọmọ ọlọ́mọ, ìyàwó mi ti di ìyàwó níyàwó. Alhamdulillah. Ọdún láti mú láì. Kò sọ mí lókun. Wà láàyè. Ló pẹ́. Toráyé ló ṣe lá tó fi kó. Ayé ló ṣe kàn tó fi wẹ́wẹ́ jẹ́ òye. Ayé ló ṣe yọ, wọ́n dayọ̀ sómi. Èdùmàrè má jẹ́ káyé rí wa mú. Ohun tí a kò mọwọ́ mẹsẹ̀. Káyé má dìlé wa lórí o. Ohun tí a kò mọwọ́ mẹsẹ̀. Káyé má gbélé wa lórí. Ọgbọ́n wà fẹ́ni tó bá fẹ́ kọ́ ọgbọ́n, ìmọ̀ sì wà fẹ́ni tó bá fẹ́ nímọ̀. Ètò tòní mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ bá mi ká lọ níkànnì nítorí pé nǹkan ju nǹkan lọ, nǹkan rẹ̀ gbé nǹkan há ni. Orúkọ mi ni Isiaq Ajayi, ṣùgbọ́n o ká tó máa bẹ́tò lọ. Ètò tòní ò sí láti dá ẹnikẹ́ni lẹ́jọ́ tàbí dá ẹnikẹ́ni ní ẹ̀bi. Ẹ̀yin èèyàn mi, ẹ tẹ̀lé mi ká lọ sí ọ̀dọ̀ àlejò mi. Bàbá wa, ẹ kú kalẹ̀ sà. Ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. Èmi ni Wàsíù Àkànní Ọládìméjì Ajíbárí. Bàbá wa, kí ló gbé yín dé ọgbà ẹ̀wọ̀n? Alhamdulillah. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé mo tún wà láàrin àwọn ìgboro ní ìgboro tọ́lọ́run gbẹ̀mí mi síbẹ̀. Kí n tó gbé mi débẹ̀ rè, àwọn àbúrò mi kọ̀ọ̀kan wọ́n mọ̀ mí dáadáa ní àdúgbò. Mẹkáníìkì ni mí tí mo ní ṣọwọ́ tó dáa. Ṣàdédé ni mo rí ọ̀gbẹ́ni kan tó wá láti ìlú òyìnbó. Ó lóun ṣe yìí, wọ́n bá ṣe mọ́tò ẹ̀, wọ́n ò rí ṣe. Ó wá pè mí, mo débẹ̀, ìṣẹ́jú àyá mo fi ọdún mọ́tò yẹn. Ẹni yẹn ló ń fẹ́ Mojí Ọláìyá tó dolóògbé lọ́jọ́ tèmi, kọ́lọ́mbà kọrin kẹ́. Òun ló bí àkọ́bí ẹ̀ fún ìyẹn Adùn, lọ́mọbìnrin tó bí fún ẹni tí mò ń sọ yìí. Ó ṣàsùnmọ́ mi tóun bá ti fẹ́ dé láti ìlú òyìnbó kí n gbé mọ́tò kí wá pàdé òun ní airport ká má fọ̀rọ̀ mi. Ó pàyàwó ẹ̀ nílùú òyìnbó
àwọn mọ́tò tó ń sẹ́ǹsẹ́ mi ní Nàìjà mo mọ̀ pé mọ́tò ìyàwó ẹ̀ ní car standing bí ọ̀nà bíi 10 gbogbo àwọn mọ́tò yẹn ló ń sẹ́ǹsẹ́ mi Saka hospital ló ti ń ṣẹ́ ní Yaba kó tó rí opportunity lọ sí ìlú òyìnbó ó send mọ́tò yẹn wá ní bàtà mo send owó sí suddenly mo rí tí wọ́n wá arrest mi ní shop láti Ìkẹjà kí ni mo ṣe wọ́n ní báyìí ló ṣẹlẹ̀ nílé along the line mo pe àwọn ẹ̀gbọ́n mi wọn ò gbé mi lọ sí Ìkẹjà wọ́n transfer mi lọ sí Eléwé straight àti bẹ́ẹ̀ ní ọ̀tá mi ti wọ ìrìn àjò ìgbésílẹ̀ ayé mi lórí ẹ̀ ìyàwó àtọmọ ó lọ mo lẹ́ni tí ó níyàwó lórí mọ́ mo lẹ́ni tí ọmọ òsì ní àkàtà ẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn ọmọ mi Ọlọ́run fi àánú mi sí wọn lójú ìtagbára wọn gbé wọn ń ṣe ká má fọ̀rọ̀ gùn nígbà mo padà dé that was 2012 tí wọ́n àṣọ́bù bó ṣe kó ọlọ́pàá wá ní láti láfẹ́ wá wọ́n rí túbọ̀ mi ní ó ti di Eléwé ẹran láti Eléwé ẹran wọ́n jẹ́ lọ́jọ́ méjì ó di court láti court to prison tí mo wá wà yẹn mo wá kọ́ ẹ̀kọ́ tí mi mọ̀ tẹ́lẹ̀ nígbà mo wà nílé mo wá kọ́ ẹ̀kọ́ tó péye ní ọmọ títẹ́lẹ̀ kí n ké pàṣẹ inú prison yẹn tí wọ́n bá débẹ̀ kọ́ má tún mọ́ orúkọ mi lọ́bẹ̀ o èmi ni best keeper inú ọgbà yẹn oore ọ̀fẹ́ Ọlọ́run wà fún mi níbẹ̀ kọ́ má tó rí sí oore ọ̀fẹ́ Ọlọ́run lára mi bẹ́ẹ̀ mọ́ mi ṣe bó ṣe rò inú mi ń dùn tó bá ti di ọjọ́ tó bá di January 1st báyìí inú ẹkún àti ìbànújẹ́ lọ́tà mi máa wà torí tí bá fi gbóhùn àwọn ọmọ mi máa máa wòye pé n tí mò ń ṣe fún wọn nílé ńgbà tí mo wà nílé ta ló fẹ́ ṣe é kò séèyàn ibẹ̀ mo ti mú orúkọ jáde wípé no person kò séèyàn who want to help no God except God Almighty. I know this. Bàbá wa, ẹ jẹ́ kí ọkàn yín balẹ̀, ẹ ò ní sunkún. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo wà lórílẹ̀ èpẹ̀. Mo jáde kò ju oṣù kẹta lọ. Bàbá tó bí mi lọ́mọ. Mo jáde láyé. That very day tí mo lọ sí last court mi. Tó bá dẹ̀ ṣe case file. Kọ́ tó parí case yẹn tó máa pa ìwé yẹn dé. Ẹni á ṣe lọ bí á bí ọdún 5 sọdún 6 kọ́ tó ṣe judgement. Inú àwẹ̀ àti àdúrà tí mò ń fi ẹlẹ́dàá ìyá mi Kúdírát Àbẹ̀kẹ́ ọmọ ẹ̀rẹ́ tí mo fi ń bẹ̀ lọ́wọ́. Mo gbàwẹ̀ mo yọ̀ tán. Ìjọ tí mo lọ last judgement the first one tí mo kọ́ lọ judge mi ó bèrè lọ́wọ́ lọ́ọ̀yà mi ipe kò ní ó ní no case submission ó dẹ̀ write it down láàmì ní kí n máa lọlé ó so kind ó kún ọwọ́ ẹ̀gbọ́n mi ó kún wọn ní ọwọ́ the last judgement wọn ò lè wá wọ́n wá owó tí wọ́n fẹ́ fún lọ́ọ̀yà wọ́n pè mí nígbà mo lọ láàárọ̀ wípé yìí tí n bá bọ̀
kí n gba àwọn tí n bá padà dé prison láì mọ̀ pé ìyà lọ́run máa ṣẹlẹ̀. Àánú Ọlọ́run ó fi èdè fọ̀ sínú gbèsè ayé mi. Mo dé court, wọ́n pe àwọn tí wọ́n wá láti ìgboro fún ọ̀rọ̀ ilẹ̀. Wọ́n ṣe ọ̀rọ̀ tí wọ́n lọ. Mo sense wípé nínú àwọn tó jẹ́ pé àwọn tó ti fún ní condemn nínú yáàdì yẹn, àwọn ni mò ń bá ṣe jù. Máa bá wọn fọ aṣọ, máa bá wọn fọ abọ́, máa bá wọn gbálẹ̀, máa bá wọn sáfòmù síta. Máa ń jókòó pẹ̀lú wọn. Bá béèrè lọ́wọ́ níjọ́ tí mo wọ prison padà. Mo ní ẹjọ́ kí ni ìtumọ̀ no case submit. Ó bá ní ayíbáre ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí òun lọ lé ni. Má dá ọ̀tẹ̀ òun lọ lé. Bàbá mi dẹ̀ ti sọ fún mi pé níjọ́ tí mo bá ń lọ oúnjẹ ọ̀sán ọjọ́ yẹn èmi àtọ̀hún àjọ máa jẹ́ ni. Ọlọ́run fi àṣẹ sí i. Ó gbóhùn bàbá mi torí abiyamọ ni. Ó ṣe lórí àwọn ọmọ tó bí. Kò tá wa nù. Kò fi ìkan wípé ọmọ ìyálé ọmọ ìyàwó. Ó kó gbogbo àpapọ̀. Ó ṣe wá ní ọ̀rẹ́ ara wa. Títí dọjọ́ èní ọ̀rẹ́ ara wa ni. Lájọ jẹ́. God so kind. Àwọn ẹ̀gbọ́n mi níjọ́ tí mo lọ sí last court, wọ́n sáré kiri láti wá owó tó fẹ́ fún lọ́ọ̀yà ni. Bọ̀dá mi Fatai Ajigbari is a very bland man. Kò ríran. Ó ń fi tinú àtọkàn ó fi ń ṣàdúrà fún mi. Wọ́n pe case tí bí yẹn ó lọ, èmi náà pè next. Mo wá go nínú court. That was after 15 minutes after 10. Mo ní kí ló fẹ́ ṣẹlẹ̀. Èmi náà pè yìí ìwọ Ọlọ́run ṣàánú mi. Yálà ò yálà tí ni mo fà ọba láàánú ṣàánú fún mi. Bí ẹ̀rí àánú ẹ̀ gbà. Ó bá pè mí sínú dock tí wọ́n máa ń dúró sí. Ní káwọ́ sẹ́yìn lójọ́ níwájú adájọ́ o. Gbogbo etí tó ń gbọ́ mi, inshallah bí tukura lè láì. Ẹni rí ọgbà ẹ̀wọ̀n, ẹni rí wàhálà tó máa gbé lọ́gbà ẹ̀wọ̀n. Bá bọ́ síbẹ̀ o, ẹ̀yin òun yá mi lédè Nàìjíríà. Bá bọ́ ọbẹ̀. Bá ní kí ló ṣẹlẹ̀. Mo ní mi ò gbọ́ Ìgbò lórí statement mi. Ó fún Ìgbò bá mi sọ̀rọ̀. Court clerk ó fún Ìgbò bá mi sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ni mo ṣe ń wò wọ́n. Gẹ́gẹ́ bí ni pé mi ò gbéde Gẹ̀ẹ́sì. Court clerk wá ń translate fún mi lédè Yorùbá. Bá ní Olúwa mi, ẹ ṣàánú mi. Láti 2009 mo ti wà lọ́gbà ẹ̀wọ̀n. Ìyìn tí wọ́n kà sí mi létí mò ń gbọ́ for the first time nígbèsí ilé ayé mi. Mo ní ẹ ṣàánú mi. Ọmọ wà nílé, ìyàwó wà nílé, àwọn ẹbí wà nílé, bàbá mi wà nílé, ọ̀sẹ̀ tó tọ́jú ẹ̀. Nígbà tó kà sí létí. Ẹ̀sùn adigunjalè, armed robbery. Sẹ́yìn bẹ́ẹ̀ jáde. Mi ò jalè. Ọlá wípé ọ̀gbẹ́ni yẹn ó mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ sóhun nínú òyìnbó. Ó mọ̀ pé mo mọ̀. Ó pass information ẹ̀ sí mi. Mo lọ Kútọ́nù nítorí ẹ̀ tó ní kí n bá wá àwọn ṣẹlẹ̀ tó bá gbóná kó bá rùn ṣáájú kóun lè wá sí Nàìjíríà. Freestyle nínú àwọn groups tó ń send sí mi, international freestyle, ó fi sínú fídíò kan kò tí expire. Mo rò pé kí mo fẹ́ fẹ́ rẹ ẹlẹ́rù ṣe. Nígbò dé mo lọ mú lé lọ́wọ́. Ká tó tẹ̀síwájú ní tẹ̀lé yẹn, ó jẹ́ ká padà sẹ́yìn díẹ̀ nígbà tó ka ọtẹ́ ìmọ̀ nígbà tó kà sí létí kí ló wá ṣẹlẹ̀.
adájọ́ ní armed robbery wọ́n ní kí wọ́n máa gbé lọ sí ọgbọ́n. ATM wà kì í ṣe ẹlẹ́wọ̀n. Kí ni ATM? ATM awaiting trial ẹlẹ́wọ̀n náà ti dájọ́ fún, ó sì ní yọ ọdún tó máa lò níbẹ̀. Àwọn yẹn ló fún mi ní ìmọ̀ràn àti òye tí n bá ti délé adájọ́, nǹkan báyìí ìdí tí wọ́n fi mọ̀ pé mi ìmọ̀ràn mi mẹ́sẹ̀ ẹlẹ́dàá ayé àti abẹ́ àpò ẹ̀yìn ìlànà. So bí àárín ètò ìfẹ́ ni. Ẹjọ́ tí wọ́n máa wá fún ilẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀? Ṣọ́padà gbé lọ ilé ẹjọ́ ni wọ́n fi wá dá ẹjọ́ ìgbìmọ̀ àsọ̀rọ̀ ẹni bí o kò mẹ́ni tí ń pa ọ̀tẹ̀ fílẹ̀ ìjọba máa lọ́láyà tó kọ̀ọ̀kan. Báwo ló ṣẹlẹ̀? Ìṣẹ̀lẹ̀ rèé wọ́dà tó gbé mi lọ the first day Tope case ó ní ajígbáre ọwọ́ orí ló rẹ́kù sí nínú yá mi. Wọ́n open case kọ́ ṣe judgement ní ọ̀sẹ̀ tó tẹ̀lé, kò ṣẹlẹ̀ rí. Ó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ òde court. Àwọn ẹ̀gbọ́n mi àbúrò mi wọ́n ti sáré káàkiri, wọ́n wọ owó tó fẹ́ fún lọ́ọ̀yà mi. By after 15 minutes after 10 wọ́n pe case mi. Adájọ́ mi àti lọ́ọ̀yà mi wò mí, wọ́n ní kí n calm down. Lọ́ọ̀yà mi kò sọ̀rọ̀ ìṣẹ́jú kan péré tí mo fi win case. Adájọ́ yẹn ní kí n bọ́ ta nínú jọ́ọ̀gì yẹn, kí n bọ́ síwájú òun, kí n máa wojú òun báyìí. Ẹ̀rù ó wà ní ara àwọn adájọ́ yẹn tó pọ̀ lórí ìgbàgbọ́ Ọlọ́run tí mo dúró lé lórí. Ó bá ní kí ló ṣẹlẹ̀, mo bá kàlàyé ọ̀rọ̀ fúnra mi, mo gbẹ́jọ́ ẹnu ara mi sọ̀rọ̀. Ọlọ́run dẹ̀ tì mí lẹ́yìn, ó mú mi ṣàṣeyọrí. Ó dé stage mi àmì àkótẹ ẹ̀ṣẹ̀ tó mọ̀wọ́ tó mẹ́sẹ̀. Court 4 ní High Court ní Ṣàbọ̀. The judge is a very strong man and wicked man. Ọlọ́run dẹ̀ wo ojú àánú ẹ̀ ti tú mi sílẹ̀. Nígbà máa jáde, lọ́ọ̀yà mi ti pè ẹ̀gbọ́n mi. Wọ́n ti lè ṣàjàbúrò yín, lè ṣáàjì ànàkútẹ̀. Òkìkí kan, ayọ̀ kúnnù gbọ́ àwọn èèyàn mi. Máa bọ́ta lẹ́nu géètì báyìí nígbà àwọn ẹ̀gbọ́n mi, àbúrò mi, lọ́mọ mi. Wọ́n sùn. Mo ní ẹkún ayọ̀ lẹ́kún tẹ̀ ń sùn. Ẹ ti ní ayọ̀ tàlàkìlà. Ẹ mọ̀ pé àbúrò yín, ẹ̀gbọ́n yín kì í ṣe olè. Ó dóńdó yìí pé ètò bá ti rí ó tẹ́ òun lọ́rùn. Mo ní ọ̀rẹ́ kan, very close friend to me. Ó lò 24 years in prison custody. Mi ní dárúkọ. Òun ló ń jẹ́ kí n má mu àlè. Ẹ̀wá aráṣọ tó ń fún wa kò jẹ́ kí n jẹ́. Èyí tó bá ti sè lóúnjẹ ìgboro ló máa bù wá fún mi tí máa jẹ. Òun ló máa ń ṣe mí lẹ̀ torí agbára ìgbé láti máa ṣe mí lẹ̀ anytime to time. Nígbà yẹn tẹ́ wá padà nílé, ipa wo ni àwọn ará àdúgbò náà pọ̀ sí nínú ẹ̀jẹ̀? Ẹ ṣé mo dúpẹ́. Àlẹ́ ó ní ilé yẹn, ọdún mélòó lẹ ti lò lọ́gbà ẹ̀wọ̀n tó tóbi wọ́n ṣí nílẹ̀ ní àsìkò yẹn? Oh my God. Let's say going to 14 years. Wọ́n ṣí mi lẹ̀. Lẹ́yìn 14 years. Wọ́n ṣí mi lẹ̀. Nígbà tẹ́ wá dé, àwọn làwọn ará àdúgbò pọ̀ sí. Oh my God. Ṣọ́n máa dẹ́yẹ sí i. Oh my God. Mi ò wọ mọ́tò, mi ò gun márúwá, mi ò gbé ọ̀kadà. Kí n lè mọ irú èèyàn tí mo jẹ́ nígboro ìlú.
ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi mo kọ́ gbà àgbàrẹ fatai ó wẹ́kọ̀ mi ó lọ́mọ mi pẹ̀lú omijé lójú. Mo lọ sí mosque ládùúgbò mi lọ kírun, mi ò kírun ọgbà ẹ̀wọ̀n mo ti lẹ́ẹ̀ láti máa kírun láti máa gbàwẹ̀. Mi ò fa sìgá, ibẹ̀ mo ti kọ́ sìgá fífà ni mo ti kọ́ ọtí mímu ni mo ti kọ́. Nígbà mo ń bọ̀ èmi àti àwọn àǹtí mi lóbìnrin àtàwọn àbúrò mi lóbìnrin mo ní wọ́n ní ká jẹ́ ká ra mọ́tò, mo ní no, I will trek. Let me know who am I nínú àdúgbò àti gbòòrò. Àwọn tí mo máa kọ́ rí ọmọ mi Quadri ṣé òye láì mo kọ́ rí ibi tó ti ń kọ́ṣẹ́ láti wá ó lọ́mọ mi ó bímọ ó bú sẹ́kùn ìṣòro mo ká mi dáhùn afẹ́sẹ̀nìbọ̀ ó di ilé ọ̀dọ̀ bàbá mi Wahab Aremu Ọládéníbì Àjíbáyé. Mo ìwọlé nù orí mi báyìí ó lọ́mọ mi pẹ̀lú omijé lójú, ó dìmọ́ mi, ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà, ó lóun mọrú ọmọ tí òun bí tọ̀sán tààrọ̀ tó rú ló fi yan ọlọ́pàá ló fi ń gbàwẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. Ó ní kí n jókòó. Wọ́n máa kọ́ àwọn ibà yà ń pè ní yàkó yó olóúnjẹ ni, ó ní kán lọ rún oúnjẹ wá fùfú 4, a lot of meat, a lot of fish. Ó gbé síwájú, ó ní kí n ṣọwọ́ mẹ́ṣọ́. Ó jẹ fùfú kan, ẹran kan, ẹja kan. Ó ní Dáàdì Saheed, ìtókù ìwọ ló máa jẹ, o gbọ́dọ̀ jẹ tán ṣùgbọ́n. Mo ní iṣẹ́ làbùsùkúrà rẹ̀ máa jẹ tán. Mo jó jẹ tán. Ẹ̀gbọ́n mi ránṣẹ́ wá láti òkè ṣòkòrò. Ó ní kán wá kó aṣọ fún mi àti bàtà. Èké kí n máa fi exchange. Nígbà máa wọlé tí mo dé pálọ̀ mi sálẹ̀, ìyàwó mi ti kó gbẹrù pátápátá. Ó ká dé ti rug, gbogbo system nínú ilé, gbogbo ṣíà nìkan ló fi lẹ́sìn nílé. Aṣọ mi ó kó sórí cement báyìí nìkan ti jẹ́. Mo wòó pé kí n ṣẹ̀bi ẹ̀, àmúwọ̀ Ọlọ́run ni. Obìnrin wọn dẹ̀ ní àfaradà lọ títí. Àwọn ẹ̀gbọ́n mi lóbìnrin wọ́n victimize ẹ̀ tọ́mọ yẹn fi kóònù lẹ́yìn. Nígbà mo dẹ̀ ṣetán pẹ̀lú bàbá, mo wà lọ. Mo bẹ̀ fún complete good 4 years. Ó ní ńlá mo ti lọ́kọ̀ ọ̀dọ̀ kí n lọ wáyà ọ̀tún. Wọ́n á sọ fún sẹ́pẹ̀ kan tí mo sọ fún lọ́dún yẹn. Mo ní àwọn ọmọ tèmi o, wọn ní ní ọba kan tí mo ṣáájú wọlé. Mo dẹ̀ dúró lórí ìkúnnù mi, àwọn ọmọ mi ò ní lọ́ba. Èyí tí mo ti súnmọ́ obìnrin nísìn go to 3 years. Mo wà náà ní tí bá rí màrà máa jẹ. Ní ọdún tí ẹ̀kọ́ sí wọ́n wá mú lájúdá àkọ́kọ́ tó wá mú ọmọ mélòó ló wà lọ́wọ́ nílé àti pé ọmọ nǹkan lọ́wọ́ ní Alẹ́ àni mò ń tọ́ lọ́wọ́. ọmọ ọdún mélòó láyé? Alẹ́ ò tí ì ju bóyá bíi going to a year. Ìgbà tẹ́ wá padà dé alẹ́ àti ọmọ ọdún mélòó? Alẹ́ àmì ti ń sọ̀rọ̀, tó ti ń ka ìwé, tó ti ń kọ ìwé, tó ti ń ṣe tí mo fẹ́. Ìgbà tí ẹ padà dé láti ọ̀dọ̀, ǹjẹ́ láǹfààní láti rí ẹni tó ti ṣòro fa ìjẹ́ fi di ẹ̀kú lọ sí ẹ̀yìn? Ǹjẹ́ láǹfààní láti rí ẹni? Ìjọ tí wọ́n máa ṣe beside an acquitted, wípé kí n máa lọ lé láyọ̀ àtàlàfíà, wípé ẹ̀sùn kan fi kàn mí, mi ò mọ́ mi lọ sí. She came to court, ó wá sí court.
ìjọ ẹ̀ mo ti relax. Mo wá pè nígbà tí George mi tó wọ ṣẹ́ńbà aláǹfààní láti dìde ká dápàrá díẹ̀. Mo wá pè ó tẹsẹ̀ mọ́rin mi. Nígbà George yẹn ṣe judgment ẹ̀ ó ní fine ẹni tó bá tó wá bá mi lórí kéèsì ipò tí wọ́n tó wá arrest mi kí n jẹ́ kí ilé ẹjọ́ òun gbọ́ ìgbésẹ̀ tó bá yẹ kó gbé ìgbà nínú ìfún àgbẹ̀ ìlú. Àwọn sound lawyer tó wà ńbẹ̀ tó jẹ́ àwọn agbẹnujọ́rò ìjọba wọ́n dìde mọ́ mi wọ́n ní káwọn raise case up. Àwọn àgbà ẹ̀tọ́ mi fún mi mo ní no I don't want anything about this case again let me go. Mo ìdílé nìyẹn. Nínú àwọn ọ̀rọ̀ yín abáníkàwọ̀ ó fẹ́ jọ bẹ́ẹ̀ ní pé ẹ̀ẹ̀mejì lẹ lọ sí ọgbà ẹ̀. Ẹ̀ẹ̀mejì ni ẹ̀ẹ̀mejì ló wá fi ọlọ́pàá gbé mi. First one struck out ní magistrate court that was 2012. Mo padà sílé pẹ̀lú ìyá àtọmọ mo padà sí iṣẹ́ mi. Lẹ́yìn oṣù bíi mélòó? Bíi ọdún ni kì í ṣoṣù. Ọdún bíi mélòó lẹ́nu lẹ́yìn lákòókò tó wọ́n adé? 2009/2012. That was maybe 3 years ago. Mo padà sí iṣẹ́ mi. Mo ń ṣiṣẹ́. Ìjọ ẹ jẹ́ on the 29 Friday. Mo ń lọ sí Jumat. Mo dé láti Jumat. Mo gba fóònù kan lọ́wọ́ àwọn tí ó jẹ́ ọmọọṣẹ́ mi. Mo ń download orin Muslim cassette. Mo ti tẹ́rí kòrò báyìí ni. Mo rí àwọn ọlọ́pàá nìyí again. Pẹ̀lú ìbọn bẹ́ẹ̀ ni kò fẹ́ mú aníní. Bọ́ọ̀lù tó mi nìyẹn. Látọdún yẹn mo fi jáde ní àsìkò tó fún mi lẹ̀. Ọdún èrò ẹ tí wàá lò sí lẹ́yìn tẹ́lẹ̀ tó wá dé. I spent a lot of years, over 10 years. Ní mo lò ń bẹ̀. So ọmọ mi ti di ọmọ ọlọ́mọ, ìyàwó mi ti di ìyàwó níyàwó. Bàbá wa. Ọmọ yín ti Ọmọ ọlọ́mọ, ìyàwó mi ti di ìyàwó níyàwó. Alhamdulillah. Kúndé láti mú láì. Kò sọ mí dókun. Mo wà láàyè. Mo dúpẹ́. Mo rìn. Mo ń yan. Gbogbo àwọn tó rí mi ládùúgbò. Ìdùnnú náà fi ń kí mi. Wọ́n fún mi lówó. Torí àṣélẹ̀ mi ládùúgbò. Sàkàsà ọ̀lànà pè mí. Màá náwó bí ẹni pè mí mọ owó náà ni. ẹlẹ́ẹ̀kejì tó wá gbé yẹn ṣé àwọn aládùúgbò yarí ni. Ṣọ́ọ̀bù náà ti wá gbé mi. Nínú workshop ọ̀dọ̀ mi náà ti wá gbé mi. Mo wá send message sáwọn àǹtí mi wípé ó ti wá gbé mi o. Àwọn àǹtí mi wá alẹ́jọ́ yẹn. Wọ́n á gbóúnjẹ fún mi nínú Afra police station. Something 1 o'clock. Kò jẹ́ kó dijọ́ kejì ó léwu ẹ̀rọ ni. Wọ́n pààyàn bẹ́ẹ̀ bí ẹni pé wúrẹ́ ni. Bọ́ọ̀ì kan confam armed robbery ni. Wọ́n pààyàn ṣeré ni. Wọ́n jọ sọ wá jáde báyìí ni. Wọ́n á kọ̀ bọ̀ papọ̀. Tọ́ṣọ́rù kò tún yá. Fóònù wọn ó ju eléyìí lọ. Ó ju eléyìí lọ. Wọ́n hàn jẹ́ àpapọ̀. Wọ́n ní you this boy talk to I will release you. Ìyẹn bọ́ọ̀yì tí mo sọ ẹ̀ ọmọ Ìgbò ni. Do what you want to do. I don't fear for you. Àkọ́bí èṣù ó dájú tán ráúráú ní ayé. Ó ní ṣó ti jẹ́wọ́. Wọ́n ní kò jẹ́wọ́. Ṣó ti jẹ́wọ́? Kò jẹ́wọ́. Ó fa kéṣù yọ̀nù. Mo wà shock
mo ní ṣe kí n ṣe èmi ló kàn báyìí Ọlọ́run yẹ kó lórí mi bó ṣe súnmọ́ ájú mi nìyẹn ó ní ṣé o ti rí you are the next person mo sọ ní ọkàn mi pé kò ní jẹ́ fún mi lágbára Ọlọ́run bóbìnrin kan ṣe sáré wọlé nìyẹn wípé wọ́n ti gbé ọmọ òun wọ́n ti gba mọ́tò lọ́wọ́ òun ó bọ̀rẹ̀ sí owó báyìí skẹ́ẹ̀tì ló wà ní ẹ̀ bó ṣe sáré wọlé nìyẹn àkàbíṣọ ní ó yá this man take it to cell when I come back I'll come and treat him proper àrètí lẹ́jọ́ ti ṣú by 7 o'clock in the morning orúkọ mi lọ́kọ́ pè bọ́ ní kí n kó tí bá ní lórí káńtà nìyẹn bọ́ ìgbé mi lọ sí kóòtù nìyẹn alihamdulilayi for today I'm alive mo dúpẹ́ ọ̀rọ̀ náà wípé ìbànújẹ́ ó kọjá ọjọ́ orí mi mo dẹ̀ ọba mo wá kẹ́mẹ̀ gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ mi iṣẹ́ ọlọ́run ti rẹ̀ mí láì wọ́n láàwẹ̀ tá a gbà tó wọ́n lọ sàbá wọ́n là mọ́rúwá ìbànújẹ́ ò ní sọlẹ̀ sí ọ̀dẹ̀ mi kọ̀ọ̀kan yìí lágbára Ọlọ́run ewu tó ti rí kọjá lórí mi kò ní padà mọ́ lágbára Ọlọ́run máa ń sàlá. bàbá wa ní ọjọ́ kìíní tí ẹ kọ́kọ́ dé ọgbà ẹ̀wọ̀n oúnjẹ tí wọ́n gbé fún yín ní ọgbà ẹ̀wọ̀n báwo ló ṣe rí lẹ́nu yìí. oúnjẹ yẹn ó korò kò dá lẹ́nu mi ò ní choice nígbà tí ó sí orí ọ̀fẹ́ pé n tó wù mí ni mo fẹ́ jẹ ẹ̀wà tí ò lépo tí ò láta ẹ̀wà tó ń pa òkúta náà ń ṣàwọ̀ wọn ń ṣílẹ̀kùn wọ́n máa pàṣẹ sábẹ́rẹ̀ fún báyìí ni àwọn tó jẹ́ provost wa ìyẹn number 1 nínú cell mo máa ń clish mọ́ ohun ò kí ń jẹ́ máa gbà tọ́jú ẹ̀ ó máa fún mi lépo àtàgbègbè ó máa fún mi màgí ó máa fún mi màá lọ papọ̀ màá dà sórí iná agolo milk kékeré la fi ń ṣe stove aṣọ la fi ń ṣe òwú tá a fi ń dáná máa ṣe ẹ̀wà yẹn a guest tí máa jẹ ní ọ̀sán alẹ́ under méjì ẹ̀wà yẹn ló máa ń fún wa jù every day by day nígbà tó ṣe kan ọ̀rẹ́ mi tí mo ń sọ̀rọ̀ tí mo forúkọ bò láṣìírí ó ní mi gbọ́dọ̀ jẹ mọ́ oúnjẹ tó ń sè tó ń ràn án lóúnjẹ láti gbòòrò àrẹ̀jà titus everything that I will get á sí ọbẹ̀ á bùwọ́ fún mi máa jẹ ó máa ṣe mi jáde máa gba atẹ́gùn tí mo gbà yẹn kì í ṣe atẹ́gùn tẹ́ mi lọ́rùn ibẹ̀ yẹn agbára wà bẹ́ẹ̀ àṣẹ lọ́wọ́ wà bẹ́ẹ̀ tí a bá fọ aṣọ tó jẹ́ white tá a bá fọ tá a sá sórí yẹ̀pẹ̀ báyìí tá a bá máa ka kò ní stay kan nínú rárá àti rárá àwọn muslim brother wọ́n wá lecture wa àwọn christian brothers wọ́n máa wá lecture wa àti bẹ́ẹ̀ mo ti mọ̀ pé fẹ́rẹ̀ ìfọlọ́run má sọ pé ò lẹ́yìn as my name no person. pẹ̀lú ìrírí lọ́gbà rẹ̀ àwọn kóhun lè ṣàkíyèsí pé ó ń bí tó ń ṣẹlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ fún orí ẹ̀wọ̀n ìjẹ́ ẹlẹ́nu kò fẹ́ kó sọ ìdílé ààrẹ fún lọ́gbà ẹ̀wọ̀n rẹ̀ fún nǹkan báyìí ló gbé lọ́rọ̀ ẹ̀wọ̀n. ẹ ṣe bàbá mi a lot of people ni mo sọ pé mo mégùn ní prison custom má nǹkan ó ti pẹ́ mi tí ní issue pẹ̀lú ìjọba mo ń lọ sí ìdí àpẹ nítòkù
mo ń lọ ra part mo á dúró níwájú ilé epo AP ìgbà ni Dandy tó jẹ́ manager bẹ̀rẹ̀. He's a very powerful man ọmọ Igbo rẹ̀. Bí taxi yẹn ṣe páàkì nìyí èmi wá taxi mo fẹ́ wọ̀ lọ sí Ìtòkù mo rí driver àti èrò tó gbé náà wọ́n ra ń bọ́lẹ̀. Iye báyìí ni mo ní máa gbà láti tọ́ṣì ní láfin wá bàbá yẹn accept láti fún un. Driver wa tún wá insist pé irọ́ owó yín ó jù bẹ́ẹ̀ lọ. Ibi tí bàbá yẹn ti sọ pé kí ni gbogbo orú eléyìí ẹ gbà mí. Driver yẹn fa bàbá mọ́ra ó gbá bàbá ní etí. Bàbá mẹ́yìn lọ rẹ̀ báyìí ẹni tí a jọ dúró tóun náà wá mọ́tò ó fẹ́ wọ̀ ó tẹ́wọ́ gba bàbá yẹn báyìí owó ẹ̀dùn bàbá yẹn dákẹ́ sí. Driver lọ bàbá tọ́jọ́ jà ó lọ ọlọ́pàá dé ẹni tó fẹ́ rescue bàbá òun lọ mú ṣèjọba ẹ̀wọ̀n. Arrest innocently. He was arrested innocently. That is number one. Number two, àpèmọ́ àkànní àyè gbà mí imam wa ní prison custody. Ó ń dá oko nílùú wọn ọmọ sáàdì lókè ni ó ń dá oko ó lọ máa ṣe àtúnṣe oko. Ọ̀nà ìsọdẹ ó lọ sóko ẹ̀ ó lọ wo àwọn páńpẹ́ tí ó dẹ̀ rán nígbà tó máa padà sí ẹnu ọ̀nà ibi tó ti máa wọ inú oko ẹ̀ ó ti bó pé èèyàn níbẹ̀. Maybe bóyá set up ni o or I don't know. Bá ṣe máa rí nìyẹn bó ṣe sọ o I was not there. Bó ṣe sọ ó ní bó ṣe rí àwọn ọlọ́pàá àwọn ará ìlú wọ́n ṣe di ohun sọ̀rọ̀ wípé bó ṣe máa ń ṣe nìyẹn. Ẹ̀jẹ̀ èèyàn lòun fi ń gbin èrè ọkọ̀ òun tó fi máa yọjú ti àwọn aráàlú tó kù lọ. Nígbà mo jáde mo ṣáájú ẹ̀ jáde nígbà máa jáde mo rí pẹ̀lú taizí tó ti ń wa mọ́tò mo wá dá dúró lọ́jọ́ kan mo níṣẹ́ mọ̀ mí ó lóun mọ̀ yín bẹ́ẹ̀ mọ̀ mí ẹ jẹ́ kí n identify ara mi fún yín kó lè yé yín dáadáa. Ṣé mọ̀ radical ó lóun ẹ mọ̀ best keeper ó ní best keeper Wàsíù ọládé níbi ayé mo lè mẹ́rin bá sọ̀rọ̀ ó lọ́mọ mi ó dìmọ̀ mi. That very day he gave me 5,000 naira ní kí n ipò owó ọ̀pẹ ní ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta à ń pe máa nǹkan ó ń tẹja fún wa nínú prison ẹja tútù ó máa rán àwọn warders ọgbọ́n òun rà wá sínú yard ó máa ń tà fún wa máa ń gbà àwọn ẹ̀ lọ́wọ́ ẹ̀ tí n bá ní free seat owó tó bá fún mi máa fi sanwó fún mi. He liked me so much. He liked me so much. Tó bá ṣoore wàá róore gbà whatever anywhere you are orí ẹnu kọjá bábí láì káfí lọ́jà tí kò gẹ́lẹ́ ó ṣe kò gẹ́lẹ́ lọ́pọ̀lọpọ̀ kọjá ojú orí mi
nígbà tó máa fi lẹ̀ I'm the first person tó wá bá ó gbé àbọ̀ tó fi ń ṣe bẹ́ẹ̀ ọbẹ̀ tó wà ní pọ̀tẹ́ ó gbé fún mi ó ní òní pẹ́ jáde ní ẹ̀mí ó dẹ̀ ní she give me 1,000 naira dábẹ́ lè ọ̀sẹ̀ tó tẹ̀lé Tope Alabi ó wá sùn yá ó wá múnú wá dùn ìjẹ́ ká gbèrò kò ní ọkàn ó wá mẹ́ statement kan níjọ́ yẹn ó ní ẹni ó yá ẹ̀ tọ́lọ́ bá tún ní sílẹ̀ mo grab mo ṣe amen next week ọlọ́run tún ní sílẹ̀. láti bàtẹ́ tí wàá kú lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ìpínlẹ̀ ṣe báwo lẹ ṣe ẹ ṣe látọ̀ pé tó yìí làákàyè ò ní parẹ́ ọmọ aráyé kò ní ti ẹwọ́ bọ̀ dáadáa bẹ̀ lẹ́nu máa rí látòrí yín ọmọ ẹbí ìyàwó àti àwọn ojúlùmọ̀ tẹ́ kó mọ́ra ayọ̀ àti ìbílẹ̀ máa rí bẹ́ẹ̀ mo jáde I don't have anywhere to go. Iṣẹ́ tí mo ṣe nísìn iṣẹ́ ìdọ̀tí ni ó kọjá ọjọ́ mi lórí mo lọ ṣe agbèrò nílàfẹ́ wá ní yàrá bára Ìbàdàn màá ló máa forí ìlú ẹ̀ gbà lọ́wọ́ àwọn èrò wa màá tún lòdù ẹ̀rọ màá tún máa so ẹrù ẹlẹ́rù gbọ́dọ̀ jábọ́ is another issue. N bọ̀ wá tó stay kan ẹ̀ tí mi ò gbé mọ́ lórí ẹ̀ tí n bá rìn bẹ́ẹ̀ kí n ṣubú ìgbà mi máa ṣubú ìlú mọ́lẹ̀ ìrànlọ́wọ́ mo fẹ́ lọ́wọ́ ọmọdé Yorùbá ẹ ràn mí lọ́wọ́ iṣẹ́ yẹn òun mi ṣe mọ́ mo mọ́tò wà èyí mi ti kọjá kí n máa tó pé mò ń wọ ọ̀kadà lọ ọdún èlò mo ti over 50 years nígbà tí mọ́tò tí mo fi ná láfẹ̀wá my 2 randa ṣùwọ́yè I'll be okay I'll be okay. ṣe ní àkáǹtì mo ní àkáǹtì ṣe lè pè mo lè pè Tope 091 38 10 19 23 Wàsíù Àkànmú Ọ̀làdìmẹ́jì ó pè ní àdúgbò ní ó pè ní àkáǹtì mo rí ẹ ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ mo fi títóbi àwẹ̀ tá a gbà yìí mo fi bẹ̀yìn torí ọlọ ẹ ràn mí lọ́wọ́ àwọn ọmọ yín wọn ará lànú iṣẹ́ yín ò ní jíṣẹ́ mọ́ yín lọ́wọ́ àánú mi bẹ̀ lọ́wọ́ yín incident kan ṣẹlẹ̀ sí mi mo fẹ́ mú ẹ̀mí lọ that was this leg accident. I don't know suddenly mo wà lójú oorun mo kàn rí pé nǹkan kan yẹn ó ta mí lẹ́sẹ̀ mo try láti já kó ní ẹsẹ̀ mi kò rẹ́lẹ̀ láti bọ́lẹ̀ mo kígbe èdè sí wọ́n mú blade wọ́n fi rí rẹ̀ báyìí náà what next bàbá mi ní ìjẹ́ ká gbé rẹ̀ lágbè travel ó bá gbé mi lọ sí àkàn ọmọbìnrin tí ò tí ì bàlágà she's a very small bá ní kí n máa ẹsẹ̀ mi ti mú ó sì yọ green ọ̀bẹ náà fi la jòkòtòkò ní ara mi
kọ́kọ́ bu bàtà sórí ẹ̀ ó ṣe jábọ́ nìyẹn ó bá mu ó lọ gún ojú sí gbẹ́rẹ́ fún mi ó bì tó kù sínú ẹ̀kọ́ alẹ́ tó ní ewé ẹran ó kù ó ní kí n mú ó ní láyà tàlàfíà kí n máa nígbà tó pé irú nǹkan wo ni ó jábọ́ ní ẹsẹ̀ tí wọ́n gún yẹn? ó dàbí eegun ara màálù tó tóbi yẹn tí mo lè fi wé nìyẹn. Nígbà tí ẹ lo àwọn nǹkan yẹn tó ń kọ́ mo dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ àlàáfíà tẹ̀. along the line ojú ẹsẹ̀ kan wà bí báyìí a dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́. Kí ló ṣẹlẹ̀ lójú ẹsẹ̀? nígbà tí bí báyìí tó ti ṣẹlẹ̀ ó wà bẹ́ẹ̀ tí ẹsẹ̀ yẹn ojú ẹ̀ tí ẹ bá fi páálí ṣàná tẹ̀ bá kìbọ̀ ó máa láàyè pẹ̀lú ẹ̀ ó ti mú òkú ẹ̀ nínú dání tó fi ọmọ ẹ̀yìn lọ lásìkò òṣèlú wọ́n fún wa lówó owó tó ń fún mi ò ná iṣu rẹ̀ ti wà lára mi mo struggle kí n rí owó tó wó kí n gbéra mi lọ sí hospital ìkèrú kò dàn lọ́dọ̀ wọlé mo ti rí gbàlà mi ò lè sùn tó bá di alẹ́ báyìí kí ni a fà mí lẹ́ a tún fún mi lẹ̀ ṣàgbéyànjú àpárẹ̀ election governor ẹ̀mọ̀pẹ̀lá alákọ̀ọ́kọ́ wọn ò jí owó tán fún wa owó tí wà nìyẹn nígbà tó máa ṣe election ẹ̀kejì àpárẹ̀ election yẹn ìjọ yẹn gangan mo ní kí àwọn àbúrò mi kan gbé mi lọ sí ọ̀dọ̀ dókítà kọlọ́mbà mi fi ọ̀ràn kẹ́ àbúrò mi kan ay kọlọ́mbà fọ̀rọ̀ kẹ́ ó ṣe púpọ̀ àti ọpẹ́ bàbá àbèjì wọ́n gbìyànjú fọ́ọ̀tì mọ́ ló ń gbà yẹn even ìsìn gbà mo débẹ̀ wọ́n fún mi ní injection wọ́n lóògùn tí wọ́n gbé mi sórí bẹ́ẹ̀dì wọ́n pàṣẹ òkú sí mi lára ibẹ̀ mo ti ń dò wọ́n ti pe àwọn ẹ̀gbọ́n mi dé wọ́n gba fóònù mi ò mọ tó tẹ̀ ìṣẹ̀lẹ̀ mi wọ́n gba fóònù mi wọ́n mọ̀ fún àwọn nọ́ọ̀sì pípẹ́ tí bá ti wà ókè nìkan fún mi nígbà máa jí tí mo rí pé yes I'm fine kíní yẹn ó máa ń ṣe mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan oògùn tí wọ́n ní kí n máa lò mò ń lò gradually látàrí owó tó ṣe wà ní ọwọ́ mi tí mo fi délé but I'm gonna decide wípé àwọn agbèrè kò ní tó toró kí n máa bọ̀ lé èmi lọkùnrin tó tẹ̀lé lọ́mọ ìyá lọ́mọ bàbá we don't have any son sáré sábó friends gbogbo àwọn aládùúgbò àwọn sáré wáyé ajíparí òun ni àbò ńkọ́ ẹni tó máa gbóúnjẹ wá gbogbo àwọn àbúrò mi ní White House they come and visit me. Bàbá wa kí ni àmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ lásìkò tá a wà yìí? Ìmọ̀ràn mi kò lọ fà o
fún ẹni tí a bá sọ fún tó bá gbọ́ tó bá gbà á ṣe láǹfààní. Àwọn olóyìnbó máa ń pàwé kan ní cut of gold according to your size. Ìtọ́wò mi tó máa fi gbogbo fa ìjìyà ló wà ń bẹ̀rù. Ní tí mo ti rí mo ti fi kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ọgbọ́n àti òye. Mo dẹ̀ rí pé àwọn tí mo kọ́ most of them wọ́n utilize ẹ̀, wọ́n ń ṣe dáadáa. Tọ́ bá lọ tọ́ bá dé bàbá jíwárí wá wọ́n ní 1,000 wọ́n ní 2,000 ní wọ́n ṣe nìkan. Àwọn tí a wá sọ fún tí wọn ò gbàmọ̀ràn wọ́n padà bàrà wọn ní ọ̀gbẹ́ wọn. Mo ń sọ with boldness pẹ̀lú ìdánilójú àti ìrírí yín. Bẹ́ẹ̀ni àní pàdé òde àbúrò. That is my word. Olú máa kéde. Ẹ̀yin aráalé àkó àtàárọ̀ ẹ rí wípé ọgbọ́n ó wà nínú òtútù ní gbogbo ènìyàn. Ẹ jẹ́ ká fi èyí ṣe ọgbọ́n, pàápàá àwọn ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn òde. Ó dẹ̀ mọ̀ wípé fún ìtẹ́gbọ́ lónìí ẹlẹ́yin ojú àánú òun ni ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ̀ ń gbọ́ wa. Mo fẹ́ kí ẹ bá wa fi ojú àánú bàbá wa yìí, gbogbo ohun tí Ọlọ́run bá fi ràn yín lọ́wọ́, tí Elédùmarè fi ràn yín lọ́wọ́, ẹ fi bá wa ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè kúrò nípò àìní àti àìtó àti àìnájẹṣẹ́kù. Wọ́n ní àwọn sì lè ṣiṣẹ́, wọn ò fẹ́ tọrọ jẹ. Pàápàá wọn náà wọ́n mọ̀ nípa iṣẹ́ ọkọ̀ wíwà. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká parapọ̀ ká ràn bàbá yìí lọ́wọ́ kí ọjọ́ wọn kó ba lè ṣe kíni, kó ba lè tó alẹ́. Lónìí a ó fi àdàgbà ètò yìí rọ̀ síbì kan gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé lọ́tùnlọ́tùn ni ọjọ́ ń yọ. Orúkọ mi ò yí padà, orúkọ mi ni Isiaka Àjàyí tí gbogbo èèyàn máa sọ pé ògidì olú oníkànga àjípọn. Ire o. Ohun tí a kò mọwọ́ mẹsẹ̀ káyé má dì í lé wa lórí o. Ohun tí a kò mọwọ́ mẹsẹ̀ Èdùmàrè má jẹ́ káyé gbélé wa lórí.